igun méjì ẹgbẹ́ awakọ̀ èrò dá rògbòdìyàn sílẹ̀ lọ́ṣogbo. ìbọn ń dún lákọlákọ, aráàlú ń sá káàkiri o. yàtọ̀ sí rògbòdìyàn òṣèlú tó ń wáyé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípínlẹ̀ Ọ̀ṣun, àwọn ẹgbẹ́ awakọ̀ èrò nípínlẹ̀ náà tún kojú ara wọn lọ́jọ́ ajé ogúnjọ́ oṣù keje ọdún 2026. rògbòdìyàn tí iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀ṣun padà yanjú tí wọ́n sì kìlọ̀ fáwọn tó dá a sílẹ̀ ni wọ́n ló da omi àlàáfíà ìlú Òṣogbo rú nípínlẹ̀ Ọ̀ṣun lásìkò tó ṣẹlẹ̀, tó sì dí lílọ bíbọ̀ ọkọ̀ lọ́wọ́. kí ló ṣẹlẹ̀ gan-an ní pàtó? gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alukoro ọlọ́pàá Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí fi síta lọ́jọ́ ajé, ó ṣàlàyé pé rògbòdìyàn náà bẹ́ sílẹ̀ láàrin ikọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ẹgbẹ́ National Union of Road Transport Workers NURTW nílùú Òṣogbo. abala ẹgbẹ́ awakọ̀ kan ló fi ẹ̀hónú hàn nígbà tí wọ́n ní igun kejì tó lẹ́nu jù kò jẹ́ káwọn gbé ọkọ̀ àwọn lọ sí gáràjì máa. ìfẹ̀hónúhàn náà ló padà di rògbòdìyàn bí ọlọ́pàá ṣe ṣàlàyé, tó dí àwọn aráàlú tó ń ṣiṣẹ́ òòjọ́ wọn lọ́wọ́, tó sì dí lílọ bíbọ̀ ọkọ̀ lọ́wọ́ pẹ̀lú lápá kan nílùú Òṣogbo. bí ìfisùn náà ṣe dé etí ìgbọ́ àwọn ọlọ́pàá ni wọ́n lọ síbẹ̀ láti paná rògbòdìyàn ọ̀hún, tí wọ́n sì lo ipá díẹ̀ láti ṣí wọn lọ́wọ́ wàhálà náà. alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ̀síwájú pé ẹsẹ̀kẹsẹ̀ táwọn ọlọ́pàá gbọ́ nípa rògbòdìyàn tó dá àlàáfíà ìlú rú náà ni wọ́n lọ síbẹ̀, wọ́n lo agbára ipá díẹ̀ láti tú àwọn tó ń fi ẹ̀hónú hàn náà ká kí àlàáfíà lè jọba. a ti fi àwọn agbófinró sáwọn ibùdókọ̀ káàkiri nípínlẹ̀ Ọ̀ṣun láti dènà rògbòdìyàn tó bá tún fẹ́ ṣẹlẹ̀. wọ́n rọ àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn olórí igun tí ìjà yìí kàn láti tètè sinmi wàhálà kí wọ́n gba àlàáfíà láàyè o. ọlọ́pàá ní kí wọ́n lo ìlànà àsọyé láti yanjú ọ̀rọ̀ náà dípò jàgídíjàgan. ẹnikẹ́ni tọ́wọ́ bá tẹ̀ tó ń fi jàgídíjàgan béèrè ẹ̀tọ́ rẹ̀ yóò jìyà tó jẹ gẹ́gẹ́ bí wọ́n ti sọ. bákan náà ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gọ́tá gba àwọn aráàlú nímọ̀ràn láti máa lọ síbi iṣẹ́ òòjọ́ wọn láì bẹ̀rù, kí wọ́n sì sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró nípa pípèsè olóbó tó lè ran ìwádìí lọ́wọ́ o. àwọn aráàlú náà kò sì gbọdọ̀ máa gbé ohun tí kò ṣẹlẹ̀ kiri, èyí tó lè tó mú rògbòdìyàn fẹjú sí i gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe kìlọ̀. tẹ́ ò bá gbàgbé, rògbòdìyàn òṣèlú tí wọ́n yé láwọn apá kan nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí wọ́n ṣe ń fojú sọ́nà fún ìdìbò sípò gómìnà lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yìí. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí. ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.